àwọn akẹ́kọ̀ọ́ 24 tí wọ́n mà jí gbé ní Kebbi ti gba ìtúsílẹ̀ àmọ̀dúpẹ́ o lẹ́yìn ọjọ́ 9 ní àhámọ́ àwọn ajínigbé. Àwọn akẹ́kọ̀ọ́bìnrin tí wọ́n mà jí gbé nílé ẹ̀kọ́ girama Government Girls Comprehensive Senior Secondary School GGCSS Maga ní ìpínlẹ̀ Kebbi ó ti gba ìtúsílẹ̀. Báyọ̀ Ọ̀nánúgà olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Tinubu lórí ìkéde ló máa fi èyí síta ní ọjọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ 25 oṣù kọkànlá ọdún 2025 lójú òpó X rẹ̀. Àtẹ̀jáde náà sọ wípé ààrẹ Tinubu ó mà ti kí àwọn ọmọbìnrin 24 náà káàbọ̀, bẹ́ẹ̀ ló gbóríyìn fún àwọn ẹ̀ṣọ́ tó jẹ́ kí ìtúsílẹ̀ náà kó ṣeé ṣe. Ọkàn mi fúyẹ́ báyìí tí àwọn ọmọbìnrin 24 yìí wọ́n ti pé o, a gbọ́dọ̀ tètè tún jára mọ́ṣẹ́ báyìí láti dènà ìjínigbé ní àwọn agbègbè mìíràn tí wọ́n tún wà nínú ewu ìjínigbé o. Ìjọba mi yóò pèsè gbogbo ìrànwọ́ láti mú èyí ṣẹ, bẹ́ẹ̀ ni àtẹ̀jáde náà wí o. Ààrẹ Tinubu mà tún rọ àwọn agbófinró láti má ṣe dẹ́kun iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe lórí ètò ààbò gẹ́gẹ́ bí àwọn ẹ̀ka ìròyìn bó ṣe rò. Ìlànà ìbáraẹnisọ̀rọ̀ láì lo ipá oníjọba lò láti gba àwọn akẹ́kọ̀ọ́ náà sílẹ̀. Wọ́n wá fi kọ́rọ̀ wọn wípé ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ka DSS àti ONZA ló mà tún mú ìtúsílẹ̀ náà ló mú wáyé o. Nínú fídíò kan tó ṣe àfihàn àwọn ọmọdébìnrin náà nínú ọkọ̀ tó gbé wọn dé o, wọ́n ń dárúkọ ara wọn àti kíláàsì tí wọ́n wà kí àwọn ajínigbé tó gbé wọn lọ. Wọ́n ka ara wọn ní kọ̀ọ̀kan èjèèjì, wọ́n sì jẹ́ 24. Bákan náà ní àwọn fọ́tò àti fídíò wọn nígbà tí wọ́n dé ló balẹ̀ sí ojú òpó ayélujára kiri. Ẹ ó rántí pé ọjọ́ Ajé Monday tó kọjá làwọn ajínigbé mà ya bo ilé ẹ̀kọ́ GGCSS tí wọ́n kó akẹ́kọ̀ọ́bìnrin 25 lọ. Ìṣẹ̀lẹ̀ náà rèé ló mú ààrẹ Tinubu láti pàṣẹ fún mínísítà ètò ààbò Mohammed Bello Matawalle láti lọ sí Kebbi kó sì máa mójútó ìgbésẹ̀ ìjọba láti rí àwọn akẹ́kọ̀ọ́ náà gbà padà. Nínú ọ̀rọ̀ tirẹ̀, gómìnà ìpínlẹ̀ Kebbi Nasiru Idris ó fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ náà rèé wọ́n ti gba òmìnira. Níbi ìpàdé àwọn akọ̀ròyìn tó máa ṣe ní ọjọ́ Ṣẹ́gun, òun ló ti ní àwọn akẹ́kọ̀ọ́ náà wọ́n ti ń padà bọ̀ ní Kebbi lásìkò tí ìpàdé ọ̀hún tó ń lọ lọ́wọ́. Òní ọjọ́rú Wednesday ọjọ́ 24 oṣù kọkànlá ni àwọn yóò fà wọ́n lé àwọn òbí wọn lọ́wọ́. Gómìnà Idris ó wá sọ wípé àlàáfíà ni àwọn ọmọdébìnrin náà wà. Ó wá dúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu, àwọn agbófinró àtàwọn òjíṣẹ́ Ọlọ́run tó ní wọn kò sinmi àdúrà lọ́sàn-án lóru látìgbà tí àwọn akẹ́kọ̀ọ́ náà tí wọ́n ti lọ o. Àdúpẹ́ fọlọ́run ọba o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pàtàkì o, àánú Ọlọ́run bá rèé kò ní dágbére nínú ayé mi àti yín o.